Akínyìn káàbọ̀ padà sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lẹ́tọ̀ ní abala ìdí onílẹ̀ eléyìí tí ẹ̀ ń gbádùn ní ọjọ́ mẹ́jọ. A lérò pé ẹ̀ ń gbádùn ètò wa bí a ṣe mú ní ẹsẹẹsẹ gẹ́gẹ́ bí a ti sọ fún yín. A sọ pé tí ẹ bá tiẹ̀ fẹ́ ra ilẹ̀, àwọn nǹkan wo ló yẹ ká ṣe? Ìgbésẹ̀ wo gan ló yẹ ká gbé? Níbo ló yẹ kí a lọ? Mo lérò pé yín tẹ́ ti wà ní ẹgbẹ́ ohun tí àwọn bàbá wa ń sọ. Wọ́n ní a ní ilẹ̀ pé oríṣi mẹ́ta. Èmi tẹ̀sẹ̀ mọ̀ ni o, pé ilẹ̀ pé oríṣi mẹ́ta. Wọ́n ní ratification wà. Pé bá ń dárúkọ acquisition èwo náà tún pè kẹta yẹn free land wọ́n ní free land yẹn gangan ni ó free tó ṣe pé ìjọba ò lọ́wọ́ sí eléyìí tó jẹ́ ratification òun ni ó jẹ́ ti ìjọba apá kan ará ìlú lónìí tó ṣe pé tó a bá ti lè bọ́ sí báyìí a tún máa tún padà rà ní ọwọ́ ìjọba èwo ti ìjọba gangan ká máa ṣàlàyé fún wọn wọ́n ní ratification gbogbo ohun tí à ń sọ ìpátápátá òun ló yẹ ká máa ṣe kí ni ká nígbàgbọ́ pé a gbọ́dọ̀ máa gbé ìgbésẹ̀ kó tó di wípé ara ilẹ̀ rárá torí tó bá béèrè lọ́wọ́ èmi gbogbo wàhálà ilé tá a bá ti fẹ́ ná ọ̀rọ̀ ayé wa ká kú ṣe kí ni ká gbọ̀nà dà àwọn tó tọ́ àti àwọn tó yẹ lọ ká lọ béèrè lọ́wọ́ wọn ẹjọ́ mo fẹ́ ralẹ̀ síbi báyìí ǹjẹ́ mo lè rà á kó má bàa di pé a máa fi irun dúdú kọ́lé lóòótọ́ tó máa fi irun funfun tó máa fi wo dànù ọlọ́run ní jẹ́ ká dààmú. bí bàbí kí ló ní tó fẹ́ tún sọ fáwọn ará ilé. ó tọrọ kú ni ẹ jẹ́ kí a máa fi ètò yìí kí a máa fi máa kọ́gbọ́n torí yín náà la ṣe máa ń gbé àwọn ọ̀jọ̀gbọ́n wá kí a bá máa rí ẹ̀kọ́ kan àbí ìmí ìkọ́ lórí ètò yìí bàbá wa ẹ kú ìkàlẹ̀. lẹ́yìn tí a bá ti ralẹ̀ mo fẹ́ ká máa mú nípele ni torí wọ́n ní nípele làwọn ìyá wa máa ń róṣọ mọ́dì. nípele náà làwọn ewé gèlè mọ̀júbà lọ. Tabako ní pé àti ralẹ̀ bàbá wa wọ́n ti wọ́n pè kàn ní pé pressing of survey and plan approval. Kí ni ẹ lè sọ lórí ibẹ̀ yẹn a fẹ́ ṣe survey land approval àwọn ìmọ̀ràn wo àbí àwọn oyè wọlé lè ilé àwọn tó ń gbọ́ wa lórí ètò yìí. ibẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ kákọ́lé tí wọ́n bá ti ralẹ̀ tán èyí láti wádìí bí mo sọ fún yín tí wọ́n bá ti ralẹ̀ tán bá fẹ́ ṣe survey ẹ̀ ṣùgbọ́n survey ọ̀tá wíì náà ó pọ̀ oríṣiríṣi. ẹ láyé wa. ṣùgbọ́n survey lọ́pọ̀lọpọ̀ máa ń pe gbogbo wọn. àwọn kan wà tí wọ́n rẹ́gísítà lọ́dọ̀ ìjọba. àwọn kan wà tó rẹ́gísítà lọ́dọ̀ ìjọba. so tí a bá ti ṣe survey tán iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí àwọn ìwé ilẹ̀ yẹn. ẹ̀yin tẹ́mi tẹ̀ fẹ́ béèrè gan-an ni pé nígbà tá a bá fẹ́ ṣe survey yẹn gangan ọ̀dọ̀ àwọn wo ló yẹ ká tún wà lọ. àwọn tó ń ṣe survey wọ́n pa àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó ń ṣe survey wọ́n wà káàkiri wọ́n wà ládùúgbò wọ́n wà káàkiri ṣùgbọ́n survey ọ̀tá wíì náà kì í ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ náà máa ń rẹ́gísítà lọ́dọ̀ ìjọba ìtàn bá dẹ̀ ti rẹ́gísítà ẹ̀ náà fake ni. ṣé àwọn tí wọ́n ra ilẹ̀ wọ́n lè lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ ti ìjọba tí ò kì í ṣe kó bí aṣọ̀fíọ̀ ni wọ́n àbí àwọn àjọ kan wà tó ṣe wípé mo fẹ́ gba ìwé ilẹ̀ mi bí àwọn town plan yẹn mo fẹ́ gba ìwé ilẹ̀ mo fẹ́ gba nǹkan ṣé wọ́n kúkú lè lọ sọ́dọ̀ nǹkan má bàa máa kó sọ́wọ́ torí báwo náà ṣe fẹ́ dá àwọn tí wọ́n jẹ́ sọ̀fíọ̀ gidi àtàwọn tí wọ́n kì í ṣe gidi báwo náà fẹ́ dá wọn mọ̀. ìyẹn kì í ṣe nǹkan tó le ṣùgbọ́n wàhálà ta ní lórí ẹ̀ ni wípé sọ̀bí mo fẹ́ ṣe sọ̀bí ọ̀dọ̀ mi sí ẹni kí n mú 40,000 wá mo san 40,000 ẹnìkan fẹ́ ṣe oníkẹ́ mú 150 wá àbí 130 àwọn ẹgbẹ́ owó yẹn ó jìnnà síra wọn ibẹ̀ yẹn ló ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ so àwọn wọn kọ́ lè ṣe kékeré ẹ̀kọ́ fi talẹ̀ tí wọ́n kọ́ kúrò mẹ́ so kò sí ọ̀dọ̀ ìjọba tẹ̀ ti máa rí yẹn. àrò gùdù ní ètè oníkékeré tó ń ṣe yẹn. nǹkan náà gùn fẹ́ dáadáa ilé èèyàn mọ́. tí wọ́n orú 40,000 yẹn tí wọ́n bá fẹ́ wá wò ó pé báwo ni mo ṣe lè máa mọ̀ pé ìwé tí mo tán gbé fún mi yìí o ó jẹ́ ìwé tó jẹ́ ìní tí kì í ṣe àrò gùdù ìgbésẹ̀ wo ni mo lè gbé bàbá. àwọn tí ó fẹ́ ṣe survey fún yín tá à ń sọ yìí náà wọ́n ti máa sọ méjèèjì fún yín survey wa o ṣé ká sáré bá ń ṣe kẹ́bi ta lẹ́yìn ní ọ̀dọ́dọ̀ ìjọba àwọn ló máa bá ń ṣe yẹn wọ́n lè gba 40,000 lọ́wọ́ yín wọ́n lè gba 30 wọ́n lè gba iye kan lọ́wọ́ yín ṣùgbọ́n ìtọ́jú ọ̀ríjìnà náà wà wọ́n á sọ fún yín ìtẹ́yìn bá fẹ́ lè máa ṣe ní méjèèjì. èmi tiẹ̀ gbọ́ wípé àwọn survey kan wà tọ́ndẹ̀ tó jẹ́ pé ìjọba fi ọwọ́ sí òǹtẹ̀ ìwé wọn pé tí wọ́n bá ṣe ìwé tán bá yàn ṣe ìwé látọ̀dọ̀ àwọn ìjọba tán gbé ìwé yẹn léyàn lọ́wọ́ wọ́n á tún ṣe ìwé ilẹ̀ yẹn kan náà wọ́n á tún gbélé ẹlòmíì lọ́wọ́ wàhálà máa wá ṣẹlẹ̀ ẹ gbọ́ ṣó lóòótọ́ ni. òun náà là ń sọ iṣẹ́ mọ̀ pé ilẹ̀ kan
ẹni tẹ́ pé tó a ṣe surveyor ti bí a fún ní nọ́mbà tiẹ̀ ẹni tó rà tó fẹ́ kọ́ wọn náà lè gbé surveyor tiwa tó lórúkọ tó wà ní surveyor tẹ́ kọ́ ṣe lápèṣe orúkọ ẹni tó rà so irú yẹn máa ṣẹlẹ̀ dáadáa ní the same night wọ́n lè rí surveyor méjì mẹ́ta ṣùgbọ́n tó bá ti jẹ́ pé original surveyor ni wọ́n á ti rí wọ́n á mọ̀ ìpọ́n ti register tẹ́lẹ̀. wọ́n á mú kí wọ́n ẹ tó bá yẹ pé surveyor ẹyọ kan náà ló wà ní gbogbo àdúgbò yẹn tó lè jẹ́ pé òun náà ni wọ́n ló bá wọn ń ṣe ìwé ló bá wọn ń ṣe lé ló bá wọn ń ṣe lé tó lè jẹ́ pé á gbé ìwé táyé á gbé fún kẹ́hìndé á gbé ògbé kí ló dé tán fi ń ṣe bẹ́ẹ̀ tó lè pé tìjọba ni àwọn náà wọ́n ní pálí tìjọba náà lọ́wọ́ kí ló dé tán fi ń ṣe bẹ́ẹ̀. kì í ṣe pé wọ́n máa gbé ti táyé fún kẹ́hìndé kọ́tẹ́ tí à ń gbìyànjú láti sọ ni wípé tẹ́ bá ti ra báyà plot ìpínlẹ̀ kan for example ṣe bá plot 10 wà bí ẹ̀yin wá ra ẹyọ kan bẹ́ẹ̀ wọ́n á fún yín ní surveyor tí lórí ilẹ̀ yẹn kò wá possible láti gbé ìwé tó wà lórí tí yẹn lọ sí lẹ́ẹ̀kejì wọn ní ṣe wọ́n lè copy ti surveyor tọ̀dọ̀ yẹn kó wá gbé lọ sí wọ́n wá mú nọ́mbà ẹ̀ á wá jẹ́ pé ó súnmọ́ra wọn wọ́n lè sọ pé ó jìnnà tó báyìí ó súnmọ́ tó báyìí ó jìnnà tó báyìí kì í ṣe pé wọ́n máa gbé surveyor méjì sórí ilẹ̀ ẹyọ kan. tá bá kúrò lórí survey tá ti mẹ́nubà látàárọ̀ bàbá tá bá bọ́ sórí plan approval a máa ní pé ilé ń wó lọ́tún ilé ń wó lọ́sì ọlọ́màjà wà ń lé lọ́jọ́ tẹ́bí bá ń palé. wọ́n ní òkè lójú títì olójú yìí tó ti mẹ́kún sun wọ́n ní tá a bá dẹ̀ ṣe nǹkan òun tá dáadáa tó bá wọ́n ní ilé tá a bá fi ìtọ́mọ èrì lásán òun ló máa wó láti dẹ́kun ilé ń wó yìí a rí pé ibi plan ló ti máa ń bẹ̀rẹ̀ tí a bá ya plan àwọn olóhùn ya plan àwọn ọ̀dọ́gbọ́n olóyè ká gbéṣẹ́ yẹn fún wà láti ẹ̀ ṣe lè mọ̀ pé plan ta ti ẹ̀yà gan pàápàá ó kojú wọn. ọ̀rọ̀ tó ṣe ẹ̀yin olótù ọ̀rọ̀ tí ó nágbà díẹ̀ lẹ́ ń béèrè yìí ṣé mo ẹgbẹ́ ìkan tá ń pè ní plan ẹ tó ya plan ó ti ṣiṣẹ́ tiẹ̀ mo fẹ́ duplex lẹ fẹ́ kọ́ nísàlẹ̀ òkè 4 bedroom ìyẹn ti ya plan ó ti lọ social hygiene náà ó ti ṣe tiẹ̀ ó ti lọ ṣùgbọ́n púpọ̀ ní àwọn iṣẹ́ wọ̀nyẹn wọn kì í gbé fáwọn tó bá mọ̀ nípa ẹ̀ torí pé kì í ṣe pé lédédé ń wó wọn kankan ló ń wó ilé yẹn èké ní àwọn nǹkan tó ń fi kọ́lé tí ò pòjú wọn tó so tán bá ti yà ẹni tó yà àdúrà ti mọ̀ pé nǹkan tó ń yà ó wà òkè ṣùgbọ́n àwọn tó fẹ́ ṣe símẹ́ǹtì dẹ̀ nìyí ó níwọ̀n tó yẹ kí wọ́n fi ṣe iye ratio sí yẹ kí wọ́n fi ṣe bí a pọnpọ́n mẹ́ta ibòmíì wà tẹ́tí máa lo pọnpọ́n mẹ́ta bí ìgbé mi gẹ̀ẹ́gì ní àtẹ́lẹ̀ mo mọ gbogbo nǹkan wọ̀nyí tó ti máa lo pọnpọ́n mẹ́ta ẹlòmíà lo 12 so tó jọba dẹ̀ ti ń pa tó bá yá ilé àwọn máa sinmi díẹ̀díẹ̀ àwọn míì owó tó wà lọ́wọ́ gbà tán bẹ̀rẹ̀ ilé yẹn owó downstairs ní ilé ilẹ̀ ló wà lọ́wọ́ wọn wọ́n tẹ̀ fẹ́ gbé ní dẹ́kin bẹ̀rẹ̀ tìgbà tán ṣiṣẹ́ yẹn lọ kó tó gbé wọ́n gbé délé ọlọ́run wá ṣe owó kí náà tún dúró dé ọ̀yà kó máa lọ sókè bàtàn bá dẹrù ẹ lé nǹkan tó ń dẹrù ní sálẹ̀. sọ́kẹ́ ti gbàgbé páwọn ti ṣe kílẹ̀ tẹ́lẹ̀. so ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí kò kan àwọn tó ń ya plan bí kò ṣàn tó ń kọ onílé mi dẹ̀ ní ó rẹ̀ tó máa ṣe dáadáa ńlẹ̀ adówó ẹ̀ ti pọ̀ jù àwa lọ wọ ẹ̀ tó wẹ̀ ship onílé mi gbogbo onílé mi ló ti di contractor a ní block a ní tẹ́ bá fẹ́ ra block iye block tẹ́ máa mọ̀ lójúmọ́ onílé ló máa sọ fún yín kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Bàbá ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ náà ẹ̀yin aráalé a lérò pé ẹ bá wa ń gbádùn àwọn ètò wa yìí ní ẹsẹẹsẹ a lérò pé à ń gbọ́ àwọn point tí bàbá ń fún wa ní àtàrà àti àwọn nǹkan tí àwa náà ń bá yín sọ lórí ìgbésẹ̀ tó yẹ kí a gbé tí a bá fẹ́ ra ilẹ̀ ká má bàa kó sọ́wọ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń padà bọ̀ ẹ má ti gbé kúrò ńbẹ̀.